mo bá débi bá mo ní kí n mo ṣe o wọ́n ní mo réèpù. kí ni wọ́n lọ ṣe. wọ́n ní mo réèpù o mi ò réèpù o. o réèpù. mi ò réèpù o ọ̀dà ni pé ìjọ Friday ni Èkó mo wà ní Ìsìnbàdàn ní Èkó mo wà ìjọ Friday. Friday wọ́n sì lọ réèpù. ọmọkùnrin lóhùn ò réèpù o. ẹ ká dẹ́mà ṣé lóòótọ́ ló réèpù. ṣé rí ọmọ mi tó réèpù ọmọ yẹn kò lè sọ̀rọ̀ dáadáa. so ó wá lọ sí school ó wá dé mo wá rí bó ṣe ń rìn ayọ̀ kí ló dé ó ló ń dùn ó fúnra ẹ̀ gan kò sẹ́ni tí ò sọ fún bó bá rí lè ti ń dìbò dáàdì ó ń dùn mí bó bá rí lè dáàdì ó ń dùn mí ó gbà tó wá yá wá dàdúgbò lẹ́nu ilé ọkọ ọmọ mi kan ló tiẹ̀ kọ́kọ́ rí pé mọ́mì kí ló ṣe ayọ̀ abádàdúgbò lẹ̀ àwòdì à. ẹ̀yin èèyàn ọ̀dọ́mọdé ọkùnrin tí wọ́n fi ẹ̀sùn ńlá kàn wípé ó lọ réèpù tó sì ń sọ pé òun ò réèpù ẹ lè ní agbára o bẹ́ẹ̀ ni ó ní agbára gidi gan ni torí pé kí ni tábàkàn tiẹ̀ ní ká wò ó pé lóòótọ́ àbí lódodo ló réèpù ọmọ obìnrin tó tún sọ pé ó réèpù náà wọ́n tún lọ́ mọ̀ òun náà ò tún lè sọ̀rọ̀ àbẹ́ẹ̀rẹ́ epo ti wá gbẹnu tán báyìí nítorí ọlọ́run òun sì lòun fárígá báyìí ló lóun ò réèpù màmá yẹn náà ò ní evidence dání bíi guesswork bí nǹkan náà ní gbogbo àtàmọ̀ tí màmá yẹn ń kó papọ̀ mọ́ra wọn tó sì ń fi ẹ̀sùn ńlá tó fi ń kan ọ̀dọ́mọdékùnrin yìí ẹ rí i pé kọ̀ǹdọ́tọ̀ lọ́dọ́mọdékùnrin yẹn ó sì ń sọ pé ọjọ́ tó ń lọ́run réèpù yìí pé òun ò kàn tiẹ̀ wá síbẹ̀ yẹn rárá pé ọ̀tọ̀ níbi tí mọ́tò àwọn ń lọ pé sọ́ọ́lẹ̀ làwọn ń ṣe nítorí ọlọ́run ẹ wò ó ọ̀rọ̀ yìí ní agbára díẹ̀ fọ́nrán òun oògùn ara bí ti ń wò mọ́ mo fẹ́ kẹ́ bá àwọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ farabalẹ̀ wo fọ́nrán yìí torí pé kí ni ẹ̀kọ́ púpọ̀ wà nínú fọ́nrán yìí tí gbogbo wa ta ní láti kọ́ pàápàá jùlọ àwọn tó bá bímọ obìnrin torí a gbúdọ̀ fọwọ́ yẹpẹrẹ máa fi mú àwọn ọmọbìnrin wa a gbúdọ̀ protect wọn gẹ́gẹ́ bí òbí sọmọ pàápàá jùlọ àwọn ọmọbìnrin ẹ wò mi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí mo gbóṣùbà káre fún Alhaji Dr. Yomi Amsat fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ètò yìí torí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lágbára Ọlọ́run ọba Èdùmàrè lákàyè yín ò ní jọba ẹ má bá mi pín fọ́nrán yìí káàkiri ẹ̀yin yẹn wá kàn bá mi like sì má bá mi comment ẹ máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀ èèyàn lára fún ẹ̀yin tó jẹ́ pé ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ lórí ìkànnì yìí tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹ̀nu ó yá ẹ̀ ń so níbẹ̀. àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà online tv òkè láwà téńté. sẹ́yìn ìdáwà fẹjọ́ ẹni sùn kí ló tó ṣe ń rú kàbẹ́ mi. bá mi sọ̀rọ̀ kó máa lọlé. parọ́ fún mi kó di wàhálà. jẹ́wọ́ lẹ́rọ̀. sọpọ́ lọ. kí ló ṣe fún ẹ tán fi parọ́ mọ́. tọ́lá pé màtọ́ wọn jọ ní ìzù lánàá àwọn ọmọ gọ̀gọ̀ inú àtẹ́jọ ní ìzù wọn lọ fi wá pa ọmọ mi. torí ìzù yẹn náà fi wá parọ́ mọ́ irú ìzù wo lẹ́ni. ní ó lọ́mọ kàpàdé ọpẹ́ ló pẹ́ ó wá lọlé wọn ó wá lọ rọ́ọ̀bù ó sábò kó ẹ̀yìn wọn ó kó oògùn kan wọn lọ ó dẹ̀ ti lè mi ò dẹ̀ mọ́lé ẹ̀ ìta ìwò náà lájọ mọ́ra bàtà jọ ọ wá pè mí pé sí mo mọ́lé ẹ̀ kí n máa lọ mi dẹ̀ mọ́lé ẹ̀ mo dẹ̀ jọ fún un pé mi mọ́lé ẹ̀ àdèjọ máa ń jẹun ìtàlẹ̀ tí tá ń jẹ lẹ́yìn kí n máa jẹ ọ̀dọ̀ yín kí n dìde ó di ó wá dáná ọ̀nà àtọmọ àjọ ní ìzù ajájọ ṣépè fún wa náà bó ti wá sọ fún yín ibi tí mo sùn sí lónìí wọ́n wá bá mi yẹn pé wọ́n wá mi lágídí ìgbò mo bá dé bíbá mi ní kí n mo ṣe o wọ́n ní mo réèpù. kí ni wọ́n lọ ṣe. wọ́n ní mo réèpù o mi ò réèpù o. o réèpù. mi ò réèpù o ọ̀dọ̀ ni pé ìjọ Friday ni Èkó mo wà ní Ìsìnbàdàn ní Èkó mo wà ìjọ Friday. Friday wọ́n sì lọ réèpù. ọmọkùnrin lóhùn ò réèpù o. ẹ ká lẹ́mà ṣé lóòótọ́ ló réèpù. ṣé rí ọmọ mi tó réèpù ọmọ yẹn kò lè sọ̀rọ̀ dáadáa. so ó wá lọ sí school ó wá dé mo wá rí bó ṣe ń rìn ayọ̀ kí ló dé ó ló ń dùn ó fúnra ẹ̀ gan kò sẹ́ni tí ò sọ fún bó bá rí lè ti ń dìbò dáàdì ó ń dùn mí bó bá rí lè dáàdì ó ń dùn mí ó gbà tó wá yá wá dàdúgbùlẹ̀ nulẹ̀ ọkọ ọmọ mi kan ló tiẹ̀ kọ́kọ́ rí pé mọ́mì kí ló ṣe ayọ̀ àbá dàdúgbùlẹ̀ àwòdì àárí nǹkan kan
ẹgbẹ́ ìbá tiẹ̀ ti ń halẹ̀ mọ́ pé bóyá o ṣe kinní kan school ni kó get out kó ṣe kinní bá ní kan lọ ẹ̀fọ́ ẹ bá ń lo oògùn fún wọ́n dẹ̀ lu ẹ̀ fún wọ́n bọ́ṣọ rẹ̀ wọ́n lọ fọ uniform ẹ̀yàn wọ́n bọ́ṣọ míì fún máa lo yọ paracetamol fún pé kan fún pé tó bá ti jẹ́ kó lọ rest ṣé wàá rí oúnjẹ alẹ́ mi máa ń ta oúnjẹ alẹ́ máa ń ta nígbà tó wá tó nǹkan bí 60 mi ń lọ sí ìta àwọn ọmọ mi ti gbóúnjẹ lọ èmi àti ẹ̀la last season mo fẹ́ wẹ̀ àwa jọ lọ sí bedroom mo á rí bó ṣe ń rìn ṣé bọ́lá ọmọ yẹn dẹ̀ ṣe wà kan tó bá lágbára bá ṣe ó lè faint kò ní kinní lọ títí mo ṣe wá rí bọ́mọ yẹn ṣe ń rìn tó ṣe ń ṣe mo ṣe wá pé ní ayọ̀ kí ló dé ṣé o ṣubú lẹ́nu stamp ní school ni ṣé o ṣe ni ó kẹ́ ń bẹ oníbi tó dùn ẹ̀ wọ́n á fọ́kàn bí ògóró ẹ̀yìn yẹn lọ síbi ìdí ẹ̀ ó bá dà dùbúlẹ̀ ó yá bẹ̀rẹ̀ ó yá lọ ẹ̀yìn sí mi kó lọ sókè ń wo ibẹ̀ bí mo ṣe rí bí ilé ẹ̀gbẹ́ ẹ̀yìn yẹn tó ya díẹ̀ kí ló ṣe ayọ̀ kọ̀ọ̀kan bí ìgbà tó pé pàǹtì tó wọ̀ ọdẹ láti school wa ni ìbárí yẹn bó ṣe dé náà ti bọ̀ tó lọ bá fọ́ torí bó ṣe wà yẹn ó ní challenge tó jẹ́ pé bó ṣe wà yẹn tó ṣe dàgbà yẹn ó máa ń tọ̀ títọ́ bá ti gbọ̀n kò ní lè control rẹ̀ tí ó bá tètè lọ ó máa tọ̀ sára so a máa ń tètè bọ́ aṣọ a máa ń change ẹ̀ fún mo ti náà ti lọ bọ́ aṣọ tó wọ̀ ti school dé náà ti lọ fọ́ mo ṣàṣe rí bó ṣe ń ṣe yẹn máa ní kó dùbúlẹ̀ mo ṣàyẹ ẹ̀jẹ̀ yẹn bá rí kíní yẹn mọ́ra ayọ̀ kí ló ṣe ẹ́ sọmọ school yẹn ni ṣé gbà ni mo ṣàfi style famọ́ra kí ló ṣẹlẹ̀ ó ní no nǹkan kan ṣẹlẹ̀ o kàn lè sọ pé ó yàgbẹ́ tó le ni ó ní no ẹ̀mí mi wà kó mọ́ tí mo tẹ̀ ti rí díẹ̀ yẹn inú mi púpọ̀ láti lọ tọ́lẹ̀tì mo ti padà mo ti wá gbé jókòó ayọ̀ sọ fún mi mi ní nẹ̀ má mi ó pa mi ní pẹ́ mo ṣe máa pẹ́ kí mi ní pẹ́ sọ fún mi máa fún ẹ lóògùn ni ó nínú òun olóògùn ok mara minerals fún ẹ ni mara minerals á bù síbi tó ń dùn yẹn so àwa lo àwa mú yòókù gba ìlú ṣe wà jẹ́ kọ pé bàtà ni bàtà wọn ní tí ń ra pọ̀pọ̀ bọ́dé èwo ó ní ọ̀ka orí mi gbẹ mi lè bọ ẹ mọ́ mo má sọ ni mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn ẹgbẹ́ pé nǹkan ti ṣe mí ẹ gbà mí n bá ní màmí ẹ ṣe sùúrù ẹ má lọ dọ́bọ̀ yẹn o tẹ́ bá lọ ẹ̀ ní rí mú o ẹ má lọ bílẹ̀ ní tì rárá ẹ fi rẹ̀ jẹ́ kó di lọ́la ṣùgbọ́n àwọn máa dé níjọ́ kejì yẹn àbúrò ẹ̀ tó tà tó gbé yẹn bá kó àwọn àmì ìdè bá ní ẹgbẹ́ wa yarí pé kì í sọ̀rọ̀ àmì wọ́n ṣáàjì káwọn yẹn ṣiṣẹ́ wọ wọn wọ́n ní ká lọ mú police report then ká lọ sí kinní pé tá a bá ti mú fáwọn làwọn ò tó ṣe ẹ̀gbọ́n wa nínú gbọ́dọ̀ aláàjì ni kì í mú ọmọ yìí lọ kó lè níyànjú pé tá a bá lọ́dọ̀ àmì kan máa ná bọ̀bọ̀ yìí wọ́n máa fi sílẹ̀ ó dẹ̀ máa gbá retaliate ó máa wá ṣàìdá fún wa pé ọ̀dọ̀ aláàjì ni kì í lọ tọ́rọ̀ yóò fi níyànjú mo fi agbèrè àti mo fi wá bá iṣẹ́ kí ló ń ṣe. mọ̀ntálì mọ́tò. èrò mọ́tò sọ̀rọ̀ sókè. mọ̀ntálì mọ́tò bọ́ọ̀sì. ọkọ̀ èrò. bẹ́ẹ̀. kọ̀ńdọ́kítọ̀. bẹ́ẹ̀. ọmọ ọdún mélòó ni ẹ. 25 years. 25 years. Ta ló fọwọ́ kẹ̀? Níbo ló ti fọwọ́ kẹ̀? ẹbí pé báwo ló ń ṣe ní kò ṣe. Níbo ló ti fọwọ́ kẹ̀? Dáa kí ni yẹ bójú? Use that thing cover your eyes. Kí ni yẹ ẹ ṣe dáadáa kó má ṣe o ẹ ṣe kí ni yẹ mi bẹ̀rù jẹ́ ẹ ṣó dáadáa. Fábírí tí wọ́n parọ́ pé ẹnìkan bá yàn sùn tó yẹ pé irọ́ ni ọmọ yẹn pa àpàdà mú irọ́ ni. Wọ́n ti wá bírí tí wọ́n bá yàn sùn tó fipá bá a sùn bá a láti ọ̀sẹ̀ pọ̀ bíi tí wọ́n sì sọ yìí náà tẹ́ni yẹn sì ṣe lóòótọ́ ṣùgbọ́n tó parọ́ tó ń ṣe tó yẹ pé bá ń gbọ́n lé gan wọ́n bẹ̀rù pé irọ́ ni wọ́n pa mẹ́rin yìí tá a padà gbámú. Kí ni orúkọ rẹ̀? Asis. Wọ́n máa ń pè é lọ́kà Asis ọkà. Ṣé wàá jẹ́wọ́ fèmí? àjí ìjọ ọ̀rọ̀ fáìdì gẹ́gẹ́ tó ń sọ yẹn èkó mo wà mo ṣiṣẹ́ èkó mo sùn ìjọ fáìdì yẹn mo ṣiṣẹ́ èkó mo wà. ok. gbogbo ọ̀tọ̀ ibi tí mo sùn sí gẹ́gẹ́ tó wá jí ni ìjẹta wọn oúnjẹ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹnu táìmù tí ọmọ yẹn ti gbọ́ àrọ̀bù wọn àtìgbà yẹn tó ti mọ mọ́lẹ̀ rẹ̀ tí wọ́n ní mi mọ́lẹ̀ rẹ̀ àdìjọ́ yẹn lọ ti ń ṣe gbọ́ngbọ́n kan èmi ìdẹ̀ lọ sọ́dọ̀ ọmọ kí n má fẹ́ ra oúnjẹ tó máa ń rán ọmọ ni ìmọ̀ àti ọmọ àgbẹ̀jọ́ ní ìzùlá tàbí ṣépè fún ọ ibi tí mo sùn sí lónìí mi lọ ti wá jí ni pé wọ́n wá mi lágídígbò pé mo rẹ́pù mi ò rẹ́pù o. ok báwo ló ṣe ṣe. báwo ló ṣe ní kó ṣe. báwo ló ṣe ní kó ṣe. tó lè sọ̀rọ̀. ó lọ ọ̀rọ̀ ẹ̀ ò ṣe dáadáa. kí lorúkọ ẹni tó fipá bá ẹ lò pọ̀. ọmọ náà ká sí ni níbo ló ti ṣe níbo ni ibẹ̀
don't remove it. Don't remove it. Ibi tí ó ti ṣe as in the place. Nílé níbo ẹ̀. Níbo nílé. Wàhálà tó ní pẹ̀lú pé ọmọ ìbí ò ṣe dá pé yìí o. Wàhálà ni o, Ọlọ́run ní jó wọ wàhálà o. If truly tó bá yẹ kó ṣe lóòótọ́, sọ fún mi o. Àdé wọn kú ọmọ mi ni, ìyá ìgán mọ̀ lọ́kàn àwọn pàǹkan kú ọmọ mi ni. Àwọn gángan mọ̀. Sórí jẹ́ kí mi sọ kinní kan fún ẹ. Tó bá yẹ pé o ṣe, o ò lè jìyà tó ṣe. Ọkọ ní ẹlẹ́mìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o ṣe, o ò lè bọ́ mbẹ́. Ọjọ́ wo ló ṣẹlẹ̀ mà? Jọ Friday. Àárọ̀ ni àbí? Ó ti school dé la rí pé kò lè rìn dáadáa. Ó ti school dé lọ́jọ́ Friday. Friday ni ò lè rìn dáadáa. School ló ti lọ pàdé ẹ̀. Ṣé níjọ́ Friday yẹn? Bẹ́ẹ̀ni. Wọ́n mọ ilé òun Ṣùbàdàn jọ Friday. Sẹ́ẹ̀rì kò sùn bọ́ Ṣùbàdàn kò Ṣùbàdàn bẹ́ẹ̀ Friday yẹn láti fojú gan ni ẹ̀ mọ́. Òun gan ẹ̀rù bà kò sọ ma pé tó ń ṣe yẹn wọ́n máa bèèrè lọ́wọ́ ọmọ yẹn nílé. Ó wá sọ fún ọmọ yẹn pé wọ́n máa pa ìyẹn ló fẹ́ bẹ̀rù pé ọmọ ni mo fi bí gbogbo ọ̀rọ̀ tá a dá tí òun fi tọ́mọ yẹn bí ní kò no lórí sáà ń sọ. Later tí mo wá sọ̀rọ̀ because bó ṣe wọ́n ń gbọ́rọ̀ àti sọ ni ó le. So later gba máa pẹ̀t ọmọ yẹn ló tó wá sọ̀rọ̀ ló wá ní ọkà. Ó sùn Ìbàdàn níjọ́ Friday táyà wo ló kúrò Ìbàdàn. Ìsùn Ìbàdàn Èkó mo àwọn ṣiṣẹ́. Èkó ní Ìsùn Ìbàdàn èsè kò mo sùn. No get me. Ìgbà wo ló lọ sẹ́kọ̀ọ́ yẹn? Mo lọ ní ìjọ Wednesday. Ibẹ̀ mo ti ń ṣe mo ṣiṣẹ́ ìjọ Friday gbogbo ìjọ Friday mo ń ṣiṣẹ́ mi ìsìlẹ̀. Good. Ó kúrò Ìbàdàn ní Wednesday. Bẹ́ẹ̀ ni Èkó mo wà. Ó sì Ìbàdàn ní Wednesday. No mo ìsìn Ìbàdàn Wednesday. Throughout Wednesday. Thursday nǹkan. Ìsìn Ìbàdàn. Ó di Ìbàdàn rárá. Lẹ́yìn mọ́tò Èkó ni Èkó sí Ìbàdàn lẹ́yìn tá a dé òòlẹ̀ a tún lọ sẹ́kọ̀ọ́. No try to get me right. Tó bá yẹ pé mo fẹ́ mọ̀ o ò sáà sọ̀kalẹ̀ ọ̀ lọlé. Ìlọlé àjọ gbélé kan náà. Níbo lẹ ti máa ń pàdé? Lẹ́yìn kọ́ wa ń jẹ kí n jẹ lọ́wọ́ wọn lẹ́sìpẹ́sì. Ṣé gáràjì lẹ ti máa ń pàdé? Gáràjì nìkan. Ibẹ̀ náà dẹ̀ ni ọmọ ìlú náà wà. Ibẹ̀ náà ni a ti máa ń pè ilé márùn gangan ní ilé ọ̀dọ̀ wa. Ilé márùn. Bẹ́ẹ̀ni. So ṣé kò nídìí kó lọlé ṣé kò nídìí kó sún Ìbàdàn tí ó fi ṣe tó ṣe yẹn ni. Ilé ò ń lọlé rárá wọ́n níbi tí wọ́n máa ń sùn nínú mọ́tò ní gárèjì. Ok. Kò ń lọlé rárá bẹ́ẹ̀ kò síjọ́ kan báyìí ká mú fojú ra bẹ́ẹ̀ tíjọ́ tí accident yẹn ti ṣẹlẹ̀ láti rí mọ́. Ok now ẹ máa gbọ́ ìgbà wo ni wo àtọmọ wọn jọ ní isu. Àná ni. Àná ni kí ni àná yẹn Thursday Friday ṣé Friday tó lọ ló ń sọ ni. Friday tó lọ ni Friday tó lọ mi ìsìnlẹ̀. máa gbọ́ ọjọ́ Friday ọjọ́ Wednesday ló kún Ìbàdàn. Bẹ́ẹ̀ ni mo ti wà ni mo ti ń ṣiṣẹ́. ló ti ń ṣiṣẹ́. ìbọ̀lẹ̀ lẹ́nu mọ́tò. o bọ̀lẹ̀ lẹ́nu mọ́tò. ọjọ́ Thursday náà. ìbọ̀lẹ̀. ọjọ́ Friday ńkọ́. ìbọ̀lẹ̀. Èkó ló sùn. Èkó mo sùn. Thursday náà Èkó ló sùn. Bẹ́ẹ̀ ni. Wednesday náà Èkó ló sùn. Bẹ́ẹ̀ ni. o dẹ̀ bọ́lẹ̀ lẹ́nu mọ́tò. ìbọ̀lẹ̀ lẹ́nu mọ́tò. táìmù tẹ́ ń pé tí mọ́tò rẹ dé tó gbèrò síbẹ̀ ṣe dé náà ni ẹ sáré gbèrò tẹ́tún lè kó ni. tàbá ti dé òòlẹ̀ àmàlà ń lòdù ẹnu mọ́tò mo dẹ̀ wà ọ̀gá mi gan mọ́. no ṣé ẹ nóòtọ̀ náà gbé ni. nóòtọ̀ ń sọ́lẹ̀ àwọn máa ń ṣe. ok sọ́lẹ̀ rẹ máa ń ṣe ẹ̀yin òkè dúró gáràjì. àwọn ìdún gáràjì máa ń sọ́lẹ̀. ẹni tó bá sọ́lẹ̀ ò lè ráyè bọ́lẹ̀. màmá bọ́mọ yìí ṣe sọ yìí ó dàbí pé sórí sọ àbí òrí sọ pẹ̀lú pé sọ pé òun lòun sọ̀ka ìlẹ́nu mọ́tò yẹn bó ló ṣe wá ráyè sí. ọ̀gá yẹn gan máa ṣe pé ó máa débí. ok kò ṣiṣẹ́ kankan níjọ́ Friday tó bá nígbà tí accident yẹn ṣẹlẹ̀ ló tó yọ ọ̀sẹ̀ ló sá lọ. tọ́gà rẹ bá sọ pé òṣìṣẹ́ ń kọ́. nígbà tí accident yẹn ṣẹlẹ̀ ló tó yọ ọ̀sẹ̀ ló sá lọ. ìjẹta ló wá tó yọjú sí garage. ìjọ Friday mo ṣiṣẹ́ ìjọ Friday. ọjọ́ Thursday ńkọ́. mo ṣiṣẹ́. ọjọ́ Wednesday ńkọ́. mo ṣiṣẹ́ mi ìbọ̀lẹ̀ lẹ́nu mọ́tò Èkó la dẹ̀ máa ń sùn. tó bá yẹ pé kí ló lè mú yín parọ́ mọ́mọ́ yìí. ìmọ̀ tó lè ṣe fún mi ẹ bí bó ṣe wà yẹn ọ̀dọ̀ mi náà ti ń tilẹ̀ sùn ìmọ̀ kí n mọ̀ dáná wọ́n wà lé mi wọ́n wà jẹun bó ṣe wà wọ́n lówó wọn lówó wọn jẹun ìlọ̀rọ̀ ẹ fi dùn mí. ṣé wàá tọmọ wọn ní ìsúrí àbẹ́ẹ̀ ní ìsúrí. a ní ìsú. ṣé ẹ ti ní ìsúrí tẹ́lẹ̀ náà wàá tọmọ wọn. àti àjọ ní ìsú ìgbà náà àjọ ní ìsú nítorí ọmọ tó ń wá yẹn wọ́n ní mo mọ́lé rẹ̀ mi ìdẹ̀ mọ́lé rẹ̀ ayọ́ tọ́mọ yẹn ti gbé kinní wọn lọ. kí ló gbé. ó dàbò kó lọlé wọn lọ kó wọn àbí nǹkan. sẹ́ẹ̀rì tí tó sọ yẹn àfimọ́ ni. àtìgbà yẹn báyìí. ibò nǹkan wà bá mi lẹ́yìn ìgbà àtàjọ sọ. ìgbà tọmọ àdèjọ ní ìsú lánàá. tó o ní nọ́mbà ọ̀gá rẹ. mi ì mọ̀ lórí. fóònù ẹ̀dà. mi ì ní fóònù. o sì á ní fóònù. fóònù mi sọ mi ì ní fóònù. o dẹ̀ mọ̀ nọ́mbà ọ̀gá rẹ lórí. mi ì mọ̀ lórí. sẹ́yìn mọ̀ ọ̀gá rẹ. mi ì tiẹ̀ bí ìrọ́gẹ̀ rẹ̀ mi ì rẹ́ tó bá ṣiṣẹ́. kí lórúkọ ọ̀gá rẹ. Jímọ̀. kí ni nickname ẹ̀ tán máa ń pè é. Jímọ̀ dáná ló kọ́ wọ́n máa ń pè jẹjẹ. jẹjẹ sọ́ọ́lẹ̀ ló dẹ̀ ń gbé. sọ́ọ́lẹ̀ ìjọ Friday àjọ ṣiṣẹ́ mi ì bọ́lẹ̀ ìjọ Friday. ṣùgbọ́n Thursday ló bọ́lẹ̀. ìjọ Saturday mo bọ́lẹ̀. ló tó bọ́lẹ̀. jẹjẹ
jẹ́jẹ́ àrí nọ́mbà jẹ́jẹ́ o gbogbo ẹni tó bá mọ jẹ́jẹ́ àbí tí jẹ́jẹ́ náà níbo ni jẹ́jẹ́ wà báyìí gangan. ọmọ tó ń gbé gan bó lọ gbé ní aláyèrè. a sì lè dọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ni. a ń láti tẹ̀síwájú níbi investigation wa tó bá jẹ́ wípé lóòótọ́ ló ò ṣe tí màmá parọ́ mọ́ ẹ èmi náà bá ọ bá wọn náà jà tó ti yẹ ń bá ọ bá wọn jà ń bọ̀ dí pẹ̀lú wọn ṣùgbọ́n tó bá yẹ pé o ṣe tó o sì jẹ́wọ́ fún mi ń bá wọn náà bá wọn náà jà o. now kí ló dé tó o nílé tó ń sùn. mo nílé ẹ má dáhùn lóhùn ọlọ́run ṣògo lọ́dọ̀ wa. kí ló dé tó o jọ́mọ ẹ̀yìn ọkọ̀. àti jẹ́ náà. àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ń kọ́. èkó ló wà. àwọn méjèèjì. nìkan ti ṣaláìsì wọn ni nìkan ló wà. ta ló wà nù wọn. ìyá mi nìkan ló wà. ní jẹ́ màlẹ̀ màmá rẹ nìkan ló wà màmá jẹ́ màmá rẹ ọ̀lẹ̀ màlẹ̀ má jẹ́ wọn lẹ̀ o àní mọ́mí ẹ̀ nìkan ló wà pé dádì ẹ̀ ti kú. It's alright ẹ dìde ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa investigations wa a ní láti ṣèwádìí dáadáa bíbélì ní káwádìí ohun gbogbo dájú ká sì di etí ṣe òtítọ́ mú aburú ni pé kéèyàn ṣerú tó ṣe kó sì jẹ́ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n aburú náà ni pé kéèyàn fìyà jẹ tí ò ṣe a ní láti ṣèwádìí ẹ dìde. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin ìyẹn wa bó lẹ ṣe rí i sí abẹ́rẹ́ pélé ní agbára díẹ̀ kọ́lọ́mà máa ṣàánú wa ni àkóbá àdábá ọlọ́mà máa jẹ́ àárẹ̀ ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ọlọ́mà jẹun gbé káwa mọ́lẹ̀ o ẹ bá ń ṣàmì àdúrà kẹ̀sì bá ń gbé tó àdúrà mi ẹ wò ó ọgbọ́n wo lẹ́yìn ti rí kọ́ nínú ilé tí ẹ̀ṣẹ̀ wò tán yìí ẹ já pàdé ní abala àríwúsí nísàlẹ̀ fọ́nrán yìí ẹ máa bá mi like ẹ máa comment kẹ̀sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àwa nírìn jù báyìí lọ lórí ilé ìtààmú àfọ̀n yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ètò yìí gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀máa láǹfààní láti gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní ọmọ jẹ tíìrì ó ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wò tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni ó túnú ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.